wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí àti tí tó ń gbọ́ mi. Tẹ́ bá rí àkọlé tí a kọ pé Láwàní wíwé ǹjẹ́ súnà ànábì níbí? Irùngbọ̀n ǹjẹ́ súnà ànábì níbí? Ṣùgbọ́n ọ̀rọ̀ ò pọ̀, àlàyé ẹ̀ ló pọ̀. A sì gbọ́dọ̀ ṣàpèjúwe tí ó fi yé gbogbo èèyàn. Mo dẹ̀ fẹ́ rọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, mo fẹ́ kí ẹ fi etí àgbọ́yé kẹ́ fi gbọ́ mi. Kẹ́ sì gbọ́ mi pẹ̀lú ìmọ̀. Ẹ má wò pé bàbá tí ń sọ̀rọ̀ yìí kò sí nínú súnà lọ́dọ̀ tiyín lójú yín. Súnà làwa ń ṣe, inú súnà la wà. Ṣé á rí mi ló ń dọ̀pọ̀lọpọ̀ yín láàmú? Kárí mi tí ó sọ ẹ̀sìn dẹbọ mọ́ni lọ́wọ́, k'Ọlọ́run kó ṣọ́ wa ńbẹ̀. A tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sàábé rẹ̀, kí ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bẹ pẹ̀lú wọn. Gbogbo ojú tí ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share prógrámù yìí dáadáa. Ẹ share rẹ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Gbogbo agbára tẹ́ bá fi lè share rẹ̀, ẹ dákun ẹ share rẹ̀. Ẹ̀yin náà ń rìn ẹ̀sìn lọ́wọ́ náà nù. Mo kí gbogbo àwọn bàbá wa Sumratul Mu'minina lápapọ̀. Mo kí wọn. Ẹ kú ìyànjú. Ẹ kú ìyànjú. Kò mọ̀mọ́ ní rẹ̀ yín. Àlùbáríkà ọlá Ànábì wa Muhammad. Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi, ọmọ ìyá mi, Amarikasina lápapọ̀. Ẹ kú ìyànjú, ẹ kú jihad. Pápá bàbá wa Sheikh Habibullahi Adam Abdullahi Al-Hadori. Mo mọ̀ kí yín púpọ̀. Ẹ kú ìyànjú, àjíǹde ara ó máa jẹ́. Mo kí àléfà bàbá wa Sheikh Kamaluddin Aládàbí. Àwọn tí wọ́n ń ṣe jihad ni. Mo kí yín púpọ̀, àti gbogbo àdàbíyìnà lápapọ̀. Yóò máa júṣe fún wa, àlùbáríkà ọlá Ànábì wa Muhammad. Gbogbo ibikíbi tí gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ Ọlọ́run, gbogbo àyè tán bá wà, k'Ọlọ́run máa bá a san wọ́n lẹ́san rẹ̀. Tí ó bá débi tọ́rọ̀ bá dé ojú ọ̀rọ̀, à á sọ ni. Ṣé rí Sumratul Mu'minina lápapọ̀ ló fẹ́ mú mi sọ̀rọ̀ yìí? Torí pé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó pọ̀ lọ jàrá ni. Súnà tó màákádà wà, súnà tó mustahaba wà, súnà tá a nífẹ̀ẹ́ sí. Gbogbo súnà pátápátá Ọlọ́run ti là kalẹ̀ nínú Al-Qur'an. Ntọ́lọ̀ ń pé a ṣe, òun náà ló ní àtẹ̀lé Ànábì wa Muhammad. Àti hùlá wà àti rasúlà. Àti hùlá ẹni fárílù wà àti rasúlà, òun ni súnà. Ká máa tẹ̀lé ànábì gẹ́gẹ́ bí nínú tànábì ṣe, ìwà ànábì, aṣọ ànábì, ìṣesí ànábì, súnà náà ni gbogbo ẹ̀. Ní tí wọ́n ń pè lẹ́sìn, gbogbo wa ti mọ̀ ọ́. Mo fẹ́ rọ ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ̀ ń ṣe súnà tuntun, ẹ ṣe jẹ́jẹ́ kẹ́ ẹ mọ̀ wọn ara yín. Nígbà tẹ́nìkan dìde tó lanu gbàgà tó ní káwọn oníláwàní wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn, àrífín tó le, àrífín tí ò dáa. Lọ túbá, ìwọ ọmọ tó bá sọ bẹ́ẹ̀. Gbogbo ìwọ tó bá lérò bẹ́ẹ̀. Ta ló lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, ta ló ní mẹ́ẹ̀sìn tó ju oníláwàní lọ? Kò sẹ́ni tí kùdìẹ̀kudiẹ kò ní mọ́sálàí wà fún nínú ayé. Ṣùgbọ́n nípa ẹ̀sìn, nínú orin táwa máa kọ nígbà táwa ń kékeré tá ń tẹ̀lé àwọn àfà, wọ́n á ní wàá ń dáná tàrí tí bò fi mọ̀ sínú ni wàá máa yà kó lè bí ákìsì ìmájínú ni wàá máa yà kó lè bí ákìsì ìmájínú wàá ń dáná tàrí tí bò fi mọ̀ sínú ni. N ti ń bẹ lọ́dọ̀ tiwa gbogbo bí súnà ṣe tò léra wọn,
ojú ọ̀nà súnà Ànábì Muhammad ní ń bẹ lọ́dọ̀ orin tán bàbá wa Sùmùràtù máa pọ̀ nù. So wọ́n máa ń yá kuli bí akínsí Majnun ẹni bá ní Sùmùràtù mùmínínà kì í sáà lùsùnà wèrè ní dààmú tọ̀. Tíra àfikì ni wọ́n ń pe tíra yẹn ní Kòrìtùbí Mọ̀nsúmọ́tò Kòrìtùbí o. Tíra yẹn ó jẹ́ tíra kan tó gbajúmọ̀ táwa Sùmùrà máa ń ké dáadáa tíra ẹ̀sìn. So kẹ́nìkan wá lanu gbàgà kó ní kí Sùmùrà wá kó ẹ̀kọ́ ẹ̀sìn. Nínú àwọn tíra tá a kọ́ máa kà láyé òní tíra ẹ̀sìn Adọ̀rí Àsùmáwí aka Kòrìtùbí o aka Mọ́tínú Rìsálà aka Ìnsíà Mọ́tínú Ìnsíà aka Ìrìsádù Sálíkì Akrabu Mọ̀sálíkì Mọ́tàsọ́rí Àlílì. Lẹ́yìn ò bá pàfẹ́tì gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ní jẹ́ kó gbé táwọ́sì níjọ́hun àná táwa wà kéékèèké. So ẹni tọ́lọ́run bá fẹ́ fún nímọ̀ yóò fún ẹni tí ò sì ní fún kò ní fún. Olódò wà mọ́ríkàsì olódò wà ní Sùmùrà olódò wà ládàbí onímímọ̀ wà ní Sùmùrà onímímọ̀ wà ní àdàbí onímímọ̀ wà mọ́ríkàsì. So àwa lè torí pé ẹnìkan ṣe kùdìẹ̀kùdìẹ̀ káwá sọ pé gbogbo wọn bákan náà ni wọn. Sùmùràtù mùmínínà kì í ṣòpè o. Gbogbo owó tó bá ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọmọdé tí ń kọ́ ìrìn. Ó wá ń kọ́ ìrìn tán ń fẹsẹ̀ lélẹ̀ tètè ló wá ní bàbá mi ẹ máa ká lọ ẹ máa ká lọ. Bàbá tí ń rìn látọdún gbọ́n. So ó ní ọ̀rọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹsẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn níwọ̀nba tí ò tí ì yé yín dáadáa. Ẹsẹ̀sẹ̀ kọ́ náà wà tí sọ́rífù kò tí ì yé yín dáadáa. Ẹ mọ̀ wá àwọn tẹ́ mọ̀ ṣàlẹ́ǹjì kẹ́fi lè lókìkí kán fi lè máa wò yín. Ẹ mọ̀ wá àwọn fíúwà ẹ mọ̀ sẹ́nu pẹ́yẹpẹ́yẹ. So ẹ lọ sọ́ra yín. Sùmùràtù mùmínínà wọn yìí ṣe màjèsín nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ lọ sọ́ra yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mi ò bẹ́ẹ̀ nìkan kan jà omi ìsìnkú ẹnìkan. Ẹ lọ sọ́ra yín. Máa ń sábà bá àdí fàkàtì sábà bá o. Ẹni bá bú bàbá ẹnìkan ó ti bú bàbá ẹ̀ mọ́. Nígbà tó wá ní kí Sùmùràtù mùmínínà wá kọ́ ẹ̀sìn níbo ni ó ti kọ́ ẹ̀sìn? Ṣé lọ́dọ̀ bàbá ńlá bàbá rẹ ni? Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ dákun torí Ọlọ́run. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Láwàní. Ṣé Láwàní ni ló lágbára jù ní àbírùngbọ̀n nínú súnà ànábì Muhammad? Ẹ mọ̀ pé súnà ànábì pọ̀. Súnà ànábì ó wà nú àlùwàlá. Súnà ànábì ó wà nú òrùn. Súnà ànábì ó wà nú àwẹ̀. Ṣùgbọ́n súnà tá à ń kọ́ṣe nípa ìmúra nínú ẹ̀ náà ni súnà irùngbọ̀n nínú ẹ̀ náà ni súnà Láwàní. So Ọlọ́run sì máa kọ́ ànábì lẹ́kọ̀ọ́ nígbà tán béèrè pé kí ni ìwà ànábì? A rí kà pé ìwà rẹ̀ òun náà ni Al-Qur'an. Òun ló já sí pé ń tá a bá ti rí nínú Kùránì àwa máa wo kí ni ẹ̀kọ́ tànábì fẹ́ kọ́ wa. Tá a bá lọ sọ́dọ̀ àwọn sọ̀hábà al-kiram kọ́lọ̀mbà yọ́nú sí gbogbo wọn. Ó ní tí kálukú tí wọ́n sa kálukú lẹ́sà fún. Irú Ibnu Abbas tá a bá wò nínú àkọọ́lẹ̀ tírà kan tán pè ní Minhajul Muslim wọ́n ní duhahuhu alayhi salatu wassalam libni Abbas. Àdúà tánàbì ṣe fún Ibnu Abbas bí tafaqqu fi din pé kó lè gbàgbọ́ yé ń pa ẹ̀sìn. Fàkánà Abdullahi ibn Abbas abúra asi alehuma ó jẹ́ àfà nínú ìjọ yìí àfà àjọ. Tábáníká wo gbólóhùn tí bí ọmọ Abbas ṣe tú àyà Al-Qur'an nìkan tó wà nínú Suratu Al-Imran 125 tábà wò dáadáa. Ọlọ́run bá dé sí ẹsẹ̀ ọ̀básímọ́lá ọlọ́run níbà lá intasbiru wa tattaqu wayatukum min fawrihi asi yumdidukum rabbukum bi amsati alafi minal malaikati musawwimina. Ọlọ́run ní ẹ̀yin náà lọ wò Suratu Al-Imran Quran chapter 3 verse 125 pé Ọlọ́run máa ràn yín lọ́wọ́ pẹ̀lú 5,000 àwọn màlẹ́kà musawwimina tí wọ́n ṣe àmì wo tá a bá fẹ́ da ọ̀rọ̀ rú láàmú wí kábàkàbà
àfáà tó ń sọ̀rọ̀ kábàkàbà bíi Láwàní lónìí ṣé bí sùmùrà tó ń mẹ́nu ni gbogbo kéwù tó ló mọ̀ lónìí kéwù sùmùrà ni kí ló máa ń ṣe wá tá a máa lọ sọ́tún tá a máa lọ sósì ṣé ìjọ là ń wá ni àbí kí ni a ti ń dàgbà náà ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ wé Láwàní mọ́ ẹ sì rọra dákẹ́ man kana yuminu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹni bá gbọ́ Ọlọ́run gbọ́ tó gbà pé ọjọ́ kẹyìn ń bẹ kó sọ̀rọ̀ rẹ̀ àbí kó dákẹ́ ẹ má máa dá fáwọ́dọ̀ lẹ̀ sínú ìlú àwọn nǹkan tó ti wà tipẹ́ tí kálukú ń ṣe tá a sì rí kó dáa tó sì lákọọ́lẹ̀ táwọn bàbá yẹn dẹ̀ ń ṣe ẹni tí ò bá lágbára àti ṣe kó mọ̀ pé òun ò lágbára àti ṣe ẹ má máa kọ̀ndẹ́mù ẹ̀ ẹ rọra fi ilẹ̀ bó ti wà kí pé ká torí pé bóyá à ń wá followers à ń wá káwọn èèyàn tẹ̀lé wa a máa sọ̀rọ̀ tí ó máa ba nǹkan jẹ́ tí ó máa da ojú òpó rú bí hamsati halafi minal malahikati musawwimina ẹ jẹ́ ká wò ó tá a bá wọnú àwọn tafasir mi ní sọ bí tó wà fún ẹ ṣùgbọ́n nígbà tí n bá kà ìwọ náà máa mọ̀ kó máa lọ wà wakana simal malahikati àmì àwọn màlẹ́kà nígbà tí gbólóhùn Ọlọ́run tó sọ pé musawwimina kọ́là muhallamina ní pé àwọn màlẹ́kà yẹn wọ́n sàmì àmì wo ni àmì tí ìpínlẹ̀ tí àmì àmàlẹ́kà lọ́jọ́ ogun Bádàrè òun náà ni àmọ́hímù sóòdà Láwàní dúdú ọ̀gbọ́ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi so ń kílíà ṣe ń gbọ́rọ̀ iye ẹ dákun ẹ bá mi gbọ́ dáadáa wàkóòlù musawwimina gbólóhùn Ọlọ́run tó sọ pé musawwimina wọ́n ní wàkánà simal malahikati yawma badiri àmọ́hímù sóòdà Láwàní dúdú ṣé ìwọ fẹ́ mọ ìtumọ̀ Kùránì ju Ibùnú Àbáàsì lọ ẹni tán ṣàdúrà fún pé kó gbọ́ àgbọ́yé ẹ̀sìn ìwọ wọn sọ pé símọ̀ àmì wọn dákọ́ Láwàní wọ́n ní kinní kan ṣe kinní kan abisuta ló kó bọ̀kùà wá ní ọdẹ ló kú àbágbẹ̀ tẹ bá fẹ́ ṣàbòsí ẹ wà máa da ọ̀rọ̀ rú so Láwàní súnà ni bọ́ọ̀ bá lè wé ọ̀ lè torí ẹ̀ wọná ẹ fi kọ́ sí ànábì wé Láwàní gbogbo ẹ̀ ní máa fi hàn yín dáadáa tó o bá wé Láwàní ọkọ́ sí ànábì ni so wàyé ọmọ Hùnéènì àmọ́hímú hamra ọjọ́ ogun Hùnéènì kì í ṣe pé màlẹ́kà Láwàní tànábì wé lọ́jọ́ ogun Hùnéènì Láwàní pupa ni wàhánì ọ̀háìdọ̀ kọ́ọ̀là kánà símọ̀lì màláìkàtì yawma Badiri àmọ́hímù bíìdọ̀ lọ́jọ́ ogun Bádàrí ẹlẹ́ẹ̀kejì Láwàní funfun lànábì wé fàkọ́dé àrísàlúwà fi suhurihim wọ́n wá ju Láwàní yìí sí wọ́n ju owó ẹ̀ sẹ́yìn ẹ jẹ́ kí n fi hàn yín nínú àwọn tí wọ́n gẹ̀ẹ́tì ìmúra ànábì wa Muhammad tí wọ́n yà ó ní Láwàní ànábì rẹ̀ mo rò pé ẹ̀ ń rí Láwàní ànábì rẹ̀ so ṣé tá a bá kọ́ sí ànábì ṣe rí ọwọ́ ẹ̀ bọ́n ṣe jù ká tó sọ̀rọ̀ dòótọ́ apẹ́ ká tó sọ pé màálù ní sọmọ ewúrẹ́ irọ́ yín bá ń sá àṣà ò ní gbé pẹ́pẹ́yẹ kẹ́ ẹ mọ̀ ẹ má jẹ́ àmọ́ purọ́ tanra wa jẹ tẹ́ ẹ bá wé Láwàní mọ́ ẹ filẹ̀ fún àti ń wé what is your problem ẹ yé dà lúrú ẹ yé dá fọ́dọ̀lẹ̀ àwọn ọmọ kéékèèké kan náà ti wá gbà kí sùmùrà wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àrífín ńlá ọ̀rọ̀ tí ò dáa lẹ́yìn wá gbà náà tá bá ní ká wo ìpìlẹ̀ Irungbon Suratu Toha 94 kọ́là yabuna huma látà usibìlíyàtì wà lábẹ́rẹ́ àti ẹ lọ wo Suratu Toha 34 ìpìlẹ̀ Irungbon ni ẹ Láwàní tún gbọ́ngbọ́n ju Irungbon lọ tó bá sọ pé àwọn kèfèrí ń wé Láwàní nígbà ayé ànábì bẹ́ẹ̀ ni sáwọn kèfèrí wọn yìí dánúgbọ̀n sí
nígbà yá ànábì tẹ́ bá lọ sí gbogbo àwọn kílọ̀bù nísìn irùngbọ̀n ní kálukú ń gbéṣẹ̀ kẹ́ àwọn rẹ́sílà ńkọ́ irùngbọ̀n náà gbéṣẹ̀ kẹ́ nítorí tẹ́yìn bá ti ń ṣe tẹ́ bá ti sàlẹ́sà òun lẹ́yìn máa ń pè lójú ọ̀nà kí ló máa ń ṣe yín ẹ lọ ṣe jẹ́jẹ́ látúnṣàkú àfúnṣàkún ẹ má fọra yín mọ́ wàhálà bẹ́ẹ̀ wọn nìtakọ̀ ọlọ́run ló mẹni tó bẹ̀rù ọlọ́run ẹ wo àwọn káàmpù tá a ṣe lọ́dún yìí alhamdulilayi nígbà tó orí ẹnìkan wú ó sì gba Islam àwọn èèyàn dá owó jọ fún mo ti rò pé Kùránì mo rò pé àfọ̀n Kùránì ó ti gbé jáde ó gba Islam pé ó ní tó yẹ pé bí Islam bí ẹ̀yin ṣe ń ṣe Islam yìí ni làwọn èèyàn ń ṣe ni wọ́n ní kò sẹ́ni tí ó ṣẹ̀sìn mímọ́ láyé a practicalize àwọn ìlàjù àwọn tójú ń dùn kì í ṣe mi gangan nínú ọmọ wa ni ẹ lè lọ máa wo àwọn kinní yẹn kẹmọ rìfáàsì kẹmọ wò oríṣiríṣi ìlàjù àwọn bí wọ́n léèrè pé ṣé ẹbọ lélẹ̀ báyìí bí káwọn èèyàn mọ kinní kó pọ̀ ṣé Islam ń lọ àbí ìwòsàn ẹ fẹ́ yọ ìwòsàn kó ẹ wá ní tá a bá ń kéwú tí ò sí ìtúsílẹ̀ tí ò sí ìwòsàn ní Islam kéwù yẹn ò ti di yẹpẹrẹ ṣé kò ní rẹ̀ wá ẹ wá ń bú ìmáàmù kan jọ ní ìmáàmù Ṣómólú tó lọ sí ṣọ́ọ̀ṣì síbẹ̀ náà lẹ ní ò sí ìwòsàn ní Islam jálàbí táwa bá padà bẹ́ẹ̀ sí ń pariwo yẹn àwọn èèyàn ti ní rò pé irọ́ lẹ̀ pé òdodo lẹ̀ ń sọ Mukadam Mikaelu Badiru tó mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ lọ wo bá ṣe sọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ọmọ kéwù mi ni èmi mú kọ ẹ bá ṣe sọ̀rọ̀ ẹ̀sìn ẹ lọ wò dáadáa ọmọ Kingagati tó gbé dictionary tó yan kándúkándú níwájú PhD gbogbo ọmọ tó sọ̀rọ̀ ńbẹ̀ yẹn èmi mú kọ́ wọn kéwù la kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọ̀ Sùmùràtùmínú kò mọ kankan wá ṣẹ̀ṣẹ̀ wá kó ẹ̀sìn àrífín ilé ìgbẹ́ tí mọ́ mẹ́kẹ́ wò dé àgbàlagbà ẹ máa sọ ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ẹ máa sọ ọ̀rọ̀ tẹ́ bá sọ láwà ní wíwé ó gbọ̀ngbọ̀n gan ju irùngbọ̀n lọ ṣùgbọ́n àti irùngbọ̀n àti láwà ní súnà ní méjèèjì kò sí tó ṣe yọ kúrò ṣùgbọ́n láwà ní nípìnlẹ̀ àwọn màlẹ́kà àmì wọn ni ànábì náà wé ẹ wá torí pé ẹnìkan nínú yín kan tí ń ṣe tó dàbí mùsẹ́bíṣẹ̀bí náà ọ̀tọ̀ ni tó ń wí lónìí ọ̀tọ̀ ni tó ń wí lọ́la níjọ́ wo làwa ti sọ̀rọ̀ rí tá a kó jẹ yá ẹ má bínú ẹ̀yin àlùmọ̀ orí wa dàrú ni o àmọ́ tá à ń sọ ńgbà náà ni o kí ló ń ṣe yín mùdírù málíkàsì ti sọ̀rọ̀ títí pé kíní yìí kò sí nínú ẹ̀sìn àṣà ni ẹni lálàlá ẹni rọ́ kí ló wá fàtó ajé pé ẹnu kò sí nínú súnà tẹ́yìn wá gbà yẹn kan rí tẹ́ sọ di wàhálà ẹ wá bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ẹni ẹlẹ́ni ọ̀rọ̀ ló bá mọ kó mo rò wá mo kí àáfàá làbíbù lágbàjì púpọ̀ ara àwọn nǹkan tí ìsúnmùrà tó ń ṣe nù ẹ wo araka ó gbìyànjú lọ níṣà ó lọ níṣà wọ́n dẹ̀ ṣí mọ́sálásí yẹn wọ́n dẹ̀ kí jímọ̀ ń bẹ̀ ṣé kò yẹ ká máa kí só yẹ ká tún máa bú nísìn só yẹ ká tún máa bú ṣéwù làbíbù nísìn ẹ wò gbìyànjú ẹ wá rákà ó sì lọ so Sùmùràtù mínú wọ́n ṣe ẹni àìrífín o ọ̀ ń wo rẹ bí pọ̀ ọmọ kéwù ni o irọ́ o kálukú fọ́ lẹ́rán báyìí wọ́n ń wòran ni o ìmọ̀ lọ jàrá ni ìwọ̀nba tó bá mọ̀ ní kó mọ̀ tó bá lọ mọ̀ nǹkan kan yìí tó pọ̀ jù ó pamọ́ fún ọ wọ́n tó bá ti challenge àwọn èèyàn tó bá ṣàrífín àwọn tí ò tó ọ ní ò wá yọjú sí ọ mo rántí àbú aláìmọ̀rí tó ní wàhí ń kún tó hayíra sàmánì làhátì bímọ lam tẹ́sítẹ́tì làhàwáìl ó ní tó ń bá fẹ́ ṣẹ́kù nígbà yẹn tó yẹ kó ń kù níkànnì ayé ń táwọn ará wájú òṣèwọ̀n ó ṣe ọmọ èké kan bá dìde
ntí ò fi dá akọ́ mi ké máa yájú nù ntí ò jẹ́ mi ó gùn mọ́ nù ló bá dìde. ó ní wọ bàbá ó ní àmúháwù náà mú láti fi mú kí dámì ní àwọn ọmọ ahírì agbẹdú àwúrẹ̀bí iwájú ló wà ní àbẹ́yìn àbọ̀ aláìmọ̀rí ńlá agùn ni. lẹ́yìn wá gbà náà àwọn ará wájú wọ́n gbìyànjú lórí òrùfù ìjàhíyà wọ́n ṣe dé 29 ẹ̀yìn ẹ̀fì kan kún kó dọ́gbọ̀n. àbọ̀ aláìmọ̀rí bá ń ṣẹ́gun lára ni n tó sọ ni pé ìwọ ọmọ yìí ò ní pẹ́ kú ọmọ náà ò sì pẹ́ kú lóòótọ́. ṣé jẹ́jẹ́ o mara mọ́ kó ọmọ rẹ̀ ń kéwú jẹ́jẹ́ níwọ̀nba ara rẹ̀ bó ṣe mọ́ ìmọ̀pọ̀ o ẹ̀kọ́ ẹ̀sìn ṣé àwa ń ṣeré láti gbà tá a ti kéré tá a fi dàgbà tó báyìí ni mo sọ fún yín lọ́rọ̀ tí mo lè sọ ní gbangba ayé 1979 ni mo kọ́kọ́ ṣe wáàsí lọ sí mọ̀wé yẹn tọ́lọ̀ tá a wá kọ́lé ńlá láti lónìí owó dé tá a ti ṣe káàmpù lónìí ọdún yẹn náà la ṣe wáàsí lọ síbẹ̀ 79 80 81 nínú àwọn àfáà tá a bá lówó dé ńgbà náà tán ṣe jálàbí àfáà Yusuf àmọ̀dọ́ owó dé àbá wọn ńgbà náà tán ti gbẹrẹgẹ jígẹ tó jẹ́ pé kò sí nǹkan mìíràn tá à ń ṣe ju wáàsí lọ Abẹ́òkúta yìí náà a ti gbé wáàsí lọ Ìkìjà rí ní 1996 ní Ìkìjà bàbá wa Dòsùnmú kọ́lọ́n bá fọ̀run kẹ́ wọn àwọn náà gbà wá lálejò l'Abẹ́òkúta níbo la àṣẹ wáàsí dé àṣẹdébàdàn lọ́mí àdìó tó yẹ pé kò sí nǹkan míì tá à ń sọjú pé ẹgbà tọlọ́hun ẹgbà tànábì ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ wọ́n á béèrè ọ̀rọ̀ ẹ̀sìn á ṣàlàyé ẹ̀ fún wọn. Sùmùràtù mínú lèmi mi ò dẹ̀ lè gbà kí wọ́n tàbùkù Sùmùràtù mínú pé òun láwà ní irọ́ o oníláwàní ni mí oníláwàní ni bàbá mi so ẹ má tàbùkù ńláwàní àáfàá ló ńláwàní a tún rán àwọn ọmọ wa lọ sí mọ́sàrì àwọn ọmọ wa tún lọ mọ́sàrì wọ́n tún kẹ́kọ̀ọ́ wọ́n tún yege so torí ìdílé ẹjẹ́ àṣejẹ́jẹ́ ẹjẹ́ á kí àwọn tó ń gbìyànjú Afálàbíbù gbìyànjú gan ó gbìyànjú gan nínú ẹni tá à ń fi yangàn nínú Sùmùràtù mínú ló wà lónìí tó bá ṣe tó kù díẹ̀ káàtó àwa jẹ́ nìkan tá a máa pè àfà ó kù díẹ̀ padà ń bẹ̀ yóò sì padà ń bẹ̀ àwa Sùmùrà a corporate gan àdèmọ́ ń gbọ́rọ̀ síra wa lẹ́nu so torí ìdí eléyìí ẹ má fojú rádaràda wo àwa Sùmùrà o kùdìẹ̀kùdìẹ̀ kù káàkiri gbogbo ayé alùsùnà wal Jàmáà àwọn náà ní kùdìẹ̀kùdìẹ̀ tẹ̀bílíìgì àwọn náà ní tiwọn Sùmùràtù mínú náà àwọn náà ní tiwa ṣùgbọ́n ẹ má fẹnu yẹ̀yẹ́ Sùmùràtù mínú náà o láéláé ẹ má fẹnu yẹ̀yẹ́ Sùmùràtù mínú náà ó kàn jẹ́ pé a lè sùn síbì kan náà ká kọrí síbì kan náà dédé ṣùgbọ́n tá a bá ń ṣe àmọ́ mọ̀ ni ìyẹn mo fi ń sọ fún wa pé ànábì wé láwàní ẹ bá mi yòǹbá ànábì Muhammad ọ̀ṣọ́ ànábì ní láwàní ẹ jẹ́ n tún fi hàn yín lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ mọ̀ ẹ má fẹnu yẹ̀yẹ́ pé ọ̀rọ̀ láwàní èsè tẹ́ẹ̀kan lè máa sọ pé kì í ṣe kò sínú súnà authentic ni láwàní nínú súnà àfi tó bá yẹ pọ́n tó bá yà bá purọ́ lóko ṣùgbọ́n mo lọ wò ó fúnra mi ní Dubai tí mo sì rí bẹ́ẹ̀ irun ànábì ibẹ̀ náà kò sí òun rè láwàní ànábì rè so ṣé ẹ dákun tí wọn bá kọ́ sí ànábì so ṣe mistake ni ẹ dákun ẹ̀yin ọmọ wa tẹ́ ń ṣe súnà ẹ má fi súnà halẹ̀ gbogbo wa là ń ṣe súnà so àwọn nǹkan tó sì wà nínú súnà ànábì tá a lè máa fi ṣe tẹ́rígébù táwọn èèyàn máa kọ́ sí nínú ẹ̀ òun náà ni ká ṣe dáadáa ká sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má ṣe gbéraga n tí jẹ́ súnà nù ẹ̀yin ò ṣe súnà pẹ̀lú yẹn ẹ̀yin ń gbéraga ẹ̀ ń gbéraga ẹ̀ ń ṣe bíi pé kò sẹ́lòmí àfẹ̀yìn ẹ̀ ń ṣe bíi pé ẹnìkan kan ò mọ kéwà àfẹ̀yìn wàlẹ́ sátì kìráàtù kúndà kìráàtì yìí ṣe yá bẹ́ẹ̀ bá kéwú ẹ̀ mọ́ àwọn nìkan náà mọ̀
so ànábì ní àwọn nǹkan yìí yóò ṣẹlẹ̀ níkànnì ayé tó bá ti dé ẹ ti mọ̀ pé ayé ń lọ sópin àwọn ọmọdé wọ́n jáde wọ́n máa ṣe yànga wọ́n máa ṣe bíi pé kò sẹ́nìkan má fà wọ́n máa béèrè pé táǹkù súfà wà láàmì lákàrè wọn ó gọ̀ bí lákàrè èèyàn ò bá gọ̀ ìyẹn sì lè mọ́ sọ pé ẹnìkan ò mọ̀ ń pa ẹ̀mẹ̀ ẹ̀sìn àwọn wá kó gbó wọn pọ̀ pé àwọn oníláwàní ẹ wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ta ni àáfàá tó kọ́ ẹ ń kéwú ẹnu rẹ̀ ò gbà ẹ má dánrú ẹ má dá fódò ọlẹ ẹ má jẹ́ ká mọ̀ síta mi rọ́ mi mo pe nọ́mbà ṣéwìlà bíbù gan bóyá ó bíìsì ni ẹ má dá wọn ló ẹ má jẹ́ ká mọ̀ kí oyin ó tún bọ́ta ká má tún gba gbogbo ẹ̀ ká má gbà bí ẹ ń gbàgbà kínní ẹ sára fílẹ̀ wọ́n fẹ́ fi yín dìde ni ẹ má dán lóhùn ẹ jẹ́ káwọn tó bá jẹ́ pé wọ́n jọ wà ní kájọ mọ́ bára wọn fà ẹ má dán lóhùn jáde tẹ́ ń bá lọ ni ẹ má bá lọ kí ló dé kí ni wàhálà àgbàlagbà kágbàlagbà kan jáde kó kàn máa sọ jargons ìwọ lọ ní láàní dà ìwọ lọ ń wé láàní ìwọ lọ tún ní kò dáa mọ́ ìwọ lọ tún ṣe gbé wọ́n bí àwa sínú sọ̀rọ̀ àtún mẹ́nu ni kò sónítọ̀hún láwọn tó bá jẹ́ pé èjì wọn wà láàrin 70 wálẹ̀ irọ́ o ṣùgbọ́n ò lè pè tán sùmùràtù mẹ́nu fún wa ẹ lè pè tán sùmùràtù fún wa ìmọ̀ ń bẹ́nu sùmùràtù mo gbèdì àwọn àfa ńláńlá tí bàbá lámúnigun la fẹ́ sọ ni àbí irú wọn bàbá lámúnigun náà pọ̀ bẹ́ẹ̀ àwa náà dúpẹ́ tiwa fọlọ́hún nípa ọ̀rọ̀ fáàní ọ̀rọ̀ ẹ̀sìn a dúpẹ́ fọlọ́hún kí ló dé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ yé máa kọ àwọn èèyàn gáàgáàgáàgáà ẹ yé máa ṣe bíi pé kò sírù mi ọmọ kan tí ó bá bú mi báyìí tí ó bá bú Kùránì báyìí yóò fi bàbá rẹ̀ kún ṣé súnà nù kí ẹ máa bú ìwọ àti ẹgbẹ́ rẹ̀ ẹ̀ ń fa ọ̀rọ̀ àti bàbá rẹ̀ náà ṣé súnà ànábì nù ṣebí tó yẹ kí súnà ó kọ́ ni ẹ̀kọ́ ìwà rẹ̀lẹ̀ ìwà tẹríba tẹ́bà tiẹ̀ ní tẹ́ fẹ́ kọ́ ẹ kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe pé mọ̀ kọ́ pẹ̀lú jàgídíjàgan kì í ṣe pé mọ̀ wọ ẹlòmíì bíi pọ́lọ́hún ò dáa kì í ṣe pé mọ̀ tàbùkù ọmọlàkejì kẹwàá lẹ̀ ń ṣe súnà ẹ wọ àwọn sàábì ànábì mọ́ ṣe máa ṣe tán bá jókòó wájú ànábì wọ́n á tẹríba pẹ̀lú ìtìjú ẹlòmíì náà sàábì ànábì ó lóun ò rí ẹyinjú ànábì rí òun mà ànábì rí tẹ́ bá lẹ́ ń tẹ̀lé súnà ànábì síbẹ̀ ẹ̀yin náà gbọ́dọ̀ nítìjú ẹ̀yin lẹ́wà ní àwọn kan oníbídíà ẹ wà ń hun ète ẹ ń hun irọ́ ẹ máa lẹ irọ́ máwọn èèyàn ẹ dẹ̀ ní mission ẹ mọ tẹ́ ń ṣe gbogbo wa àjọ pàdé wájú ọlọ́run so ìyẹn ni ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu pé kó sọ fún ara ayé ńgbà náà ìfọ́sà túbù sí irú pẹ̀yúbù sí irú náà bí ayé kúmọ̀lẹ́ mọ̀ fòtò ọ̀nà ẹ jẹ́ àjọ máa wo ẹni bá jẹ́ wèrè nù wa inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadina ẹni tó sọnù kó lójú ọ̀nà ọlọ́mọ ẹni tó mọ̀nà ọlọ́mọ ọlọ́mọ á nílò ànábì wa Muhammad wala tutihil mukazzibina mọ́tẹ̀ láwọn òpùrọ́ wọ́n láwọn ń ṣe súnà ànábì gbogbo ohun tí ó yẹ ká rí lára onísúnà àní rí lára wọn waddu law tudhinu fayudhinuna wọ́n máa wò pé àbí kí wọ́n rọ̀ fún wọn káwọn náà rọ̀ fún ọ wala tutihi kulla halafin mahin gbogbo olùbúra èké èèyàn yẹ̀yẹ́ kán tó sọ̀rọ̀ méjì mẹ́ta wallahi ọlọ́ni rẹ̀ ànábì wala tutihi àmọ́ ṣe mọ́ṣáhìm bin namimi wọ́n máa pẹ̀gàn wọ́n máa rìn kiri pẹ̀lú òfófó àwọn ni ara wọn lẹ́tì máa rí gbogbo wọ́n gbòòrò àwọn báyìí bá ti kóra wọn jọ báyìí àwa la mọ̀ nípa ẹ̀sìn àwa la nímọ̀ ẹ̀sìn àwọn ẹlòmíì ò nímọ̀ ẹ̀sìn
bẹ́ẹ̀ lómi bá kéwú wọn mọ kéwú wọn ò sá máa wá bọ́n ṣe condemn gbogbo nǹkan bọ́n kọ́ máa condemn kọ́ máa bà nǹkan jẹ́ destroyer. tí Masiu Dajjali ó bá jáde nínú wọn ni ó ti jáde. ìwọ tó bá nírú wà bẹ́ẹ̀ tètè túbá mo fọlọ́ǹbẹ̀ ọ́ tètè ronúpìwàdà kọjọ́ tó lọ tó lọ́lọ́ kì í ṣalábòsí o ẹ̀san ń bẹ o ẹ̀san ń bẹ o ọlọ́nìrẹ́ ànábì Muhammad wàlá tutihi kulla aláfin mayin hamashin mashahim bin namimi wutulin ba'da zalika zanim. oníyẹ̀yẹ́ ń rí yẹ lẹ́yìn náà ọmọ àlè fún ni gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹni bá mojú ṣètò ẹ̀ kó ṣe tí ò ṣe ọmọ àlè ni ẹni bá mọ ọlọ́run tí tún jàǹbá ọlọ́run ọmọ àlè ni. ó dọwọ́ èmi àti ẹ o ẹ jẹ́ ká ṣe bá ànábì ṣe ṣe o ẹ jẹ́ ká kọ̀ sí ànábì o pẹ̀lú ìwà pẹ̀lú ìṣe. tá a bá lè wé láwàní kò sí wàhálà ń bẹ̀ ká fi ilẹ̀ ẹ mọ́ tànúbà. irùngbọ̀n sáré lẹ́kẹ̀ẹ́ mi bọ́lọ̀ ṣe ni ó mọ̀ ni. bàbá ṣé o Adam kọ́lọ̀ ń bá aṣàlékún kẹwọn wọn sáà ní irùngbọ̀n ọlọ́run fún ẹlẹ́bùn ẹ̀. bàbá ṣé o Kamal tẹ́ bá irùngbọ̀n wọn náà lẹ́wúlẹ́wú báyìí ni ọlọ́run fún ẹlẹ́bùn ẹ̀. bàbá Lágbàjì gan àwọn náà ò ní ọlọ́run fún ẹlẹ́bùn ẹ̀. so wọ́n fi láwàní pààrọ̀ ẹ̀ bàbá ṣé o Adam àwọn náà máa wé láwàní sórí. so bàbá ṣé o Kamaludin Aládàbí àwọn náà kàn máa ń lo ìborùn bí ara Mọ́kà. so ó fi hàn pé àwọn tí bá wá ń ṣe ẹ fi wọ́n lẹ̀ ẹ gbà pé bẹ́ẹ̀ ṣe ka irùngbọ̀n kún pé súnà ni dandan ànábì sọ àbí ẹ̀kọ́ ọlọ́run dẹ̀ sọ nípa láwàní fún rẹ̀ pé musawi miina. so àwa sùmùrà gbà pé ìṣẹ́gun ni láwàní àmì ìṣẹ́gun ni láwàní kò sí láburú ń bẹ̀. so àwa tá a jẹ́ bọ́ńdàgbà díẹ̀díẹ̀ báyẹn dákun ẹ jẹ́ ká máa kọ́ṣàn ara wa torí ní tá a bá ṣe làwọn àwọn kan ti dúró nìsín láti máa gbìjà àbí láti máa sọ̀rọ̀. àwọn ẹlòmíín sọ̀rọ̀ wọ́n fẹ́ máa bú làbíbù tó bá yà wọn kí làbíbù náà jáde. so tó wá dẹ̀ di bí ọ̀rọ̀ ẹnu ẹ mọ̀ pé sùmùrà àwa là ń kí gbogbo nǹkan àwọn nǹkan yìí wọ̀ àwa là ń kí wọ̀ là ń ṣiṣẹ́ lábẹ́nú pé no kò tí ì lọ báwọn ẹ jẹ́ àṣẹ jẹ́jẹ́. ẹ wo fìtínà tá a fà sí lórí ọ̀rọ̀ social media sẹ́yìn ó ti fẹ́ máa rọlẹ̀ nísìn kó má jẹ́ pàwọ̀ àgbàlagbà látún máa dá wàhálà yẹn lẹ̀ ẹ jọ mo fọlọ́ǹbẹ̀yìn ẹ ṣe jẹ́jẹ́ o. gbogbo ẹ̀yin tẹ́ dúró pé ojú òní ti Islam látòrí àwọn ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú tá a ṣàkíyàn tí wọ́n ń parapọ̀. so ṣé ìwà akéwùgbà gold àwọn náà jẹ́ lídà wọn wọ́n náà ń gbìyànjú wọ́n ń ṣàkíyàn kọ́lọ́n kó bá ń fún yín ṣe. ẹ dákun ẹ bá gbìyànjú gbogbo ẹni tó bá fẹ́ da ìsìláàmù rú ẹ dákun ẹ jẹ́ kó fojú balẹ̀ ẹjọ́ kò sáàyè fún wa kírímínà nínú Islam. so everybody èmi gan mo ra tanda ni mò ń wò ẹnikẹ́ni tó bá kọjá yìí ẹ̀ á na owó lé lórí pẹ̀lú ọlọ́run sì fún wa níṣẹ́gun pé ọlọ́run ṣe súnà wà ń báyàn ló kọjẹ́ wà ń lálé èèyàn wà ń búyàn á sọ fún ọ pé òfin sì wà ní Nàìjíríà. so wọ́n ń wo kálukú tẹ́lẹ̀ ni pé ẹ wo ẹjẹ́ máa ṣe kò sáàyè náà dandan bọ́ ọ bú mi àwọn ọmọ mi ní ẹ̀tọ́ láti gbé ẹ lọ ilé ẹjọ́ àwọn ọmọ mi ní right bàbá àwọn ìwọ ń bú bàbá mi so bọ́lọ̀ bá ti gbìjẹ̀dá kò sí ní tó lọ ẹ tó ń bínú sí máa wòran ni. ọ̀rọ̀ ni mo sọ kalẹ̀ ń sìn mí ìdákọ̀ anybody ó wá gbé fọ́tò mi síta ń sìn wá ní kíní kan ẹ wá jẹ ẹ fẹ́ ṣe tábísírì ọ̀rọ̀ ẹ fẹ́ ṣe nákìdù ọ̀rọ̀ alágbára omi. so tó bá ti jẹ́ pé èébú ló ń bú mi mo ní right láti gbé ẹ lọ ilé ẹjọ́. so ẹnìkan náà sì láfi jófin èmi ọ̀rọ̀ ìhàlẹ̀ kọ́ ni tí mo sọ fún ẹ yìí o I love to brabi kaaba mi ò halẹ̀ mi ò lè gbà ní torí pé mo try láti paramọ́ mo try
láti ṣọ́ra. Mo try láti má lè jẹ haram. Mo ń gbìyànjú. Tó bá wá dàbí lójú tiẹ̀ bíi pé mi ì ṣe súnà, wàhálà tiẹ̀ nù. Èmi mọ̀ pé súnà pé sọ́dọ̀ tèmi. Mo ń ṣe súnà dáadáa. Orí súnà ni mo wà, orí súnà ni mo jòkó lé, orí súnà mo gbẹ́sẹ̀ lé. Tó bá wá dàbí pé lójú tiẹ̀ ó wá fẹ́ fi mí gba star, ó wá fẹ́ máa bú mi, màá sọ fún ẹ pé òfin sì wà nílùú. Gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú lórí ọ̀rọ̀ yẹn kò ní bàjẹ́ fún yín. Kódà mo tún kí aláàjì wa Malam Yusuf Adépọ̀jù. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń gẹ̀ẹ́tì pé ní tí bàbá yẹn torí ẹ̀ ṣe gbogbo ìgbésẹ̀ yẹn, yeah, that's good. Tí ò bá máa sírú wọn, wà lò ládàfù iná ṣùgbọ́n lòún bèbá làfàṣàdá tí lè rí lò. Tí ì bá ṣe pé báyìí nìkan ṣe ń ṣe dáfù yìí tó dúró, ilẹ̀ ó ti bàjẹ́, kíní yóò ti pọ̀ jù báyìí lọ. Yusuf Adépọ̀jù, Malam Yusuf Adépọ̀jù kò ní bàjẹ́, ó dá báwọn. So Adégúnwà náà òun náà ń gbìyànjú tiẹ̀. Ṣùgbọ́n àdúrà tá à ń ṣe nísìnyí kọ́lọ́n dákun kó jẹ́ káàrin àwọn méjèèjì kó ṣẹ́tù. Ọlọ́run àfọlọ́ǹbẹ̀ ọ́ àfànà jẹ́ káàrin àwọn méjèèjì kọ́lọ́n jẹ́ káàrin wọn ó ṣẹ́tù. Ó wù abẹ́ kọ́lọ́n bá a ṣe bẹ́ẹ̀. Àlùbáríkà ọlá níbi àmọ́mọ́. Gbogbo àwọn ọmọ ìyá mi Mọ̀ríkàsínà lápapọ̀, Ọlọ́run gbogbo Mọ̀ríkàsínà lápapọ̀, Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀, bá mi ṣe bẹ́ẹ̀, bá mi ṣe bẹ́ẹ̀. Ó wù abẹ́ gbogbo mùsùlùmí lápapọ̀, Ọlọ́run jẹ́ káàrin wa ó ṣẹ́tù. Mo tún bẹ̀ wá, mo tún wá bẹ̀. Àwọn ọ̀rọ̀ tí ó máa dá wàhálà lẹ̀, ẹ jọ̀ọ́ ẹ yé máa sọ. Ẹ fún bàbá wọn yìí lẹ̀, ẹ fi ṣé Ibrahim Niasse lẹ̀, ẹ fi ṣé Ahmada Tijani lẹ̀, ẹ fi ṣé Abdul Qadir lẹ̀. Wọ́n kú ti kú. Ní tí kálukú bá ń rí tó bá ń ṣe pẹ̀lú àkọọ́lẹ̀, ẹ fi kálukú lẹ̀. Ẹ dákun. Ẹ já fèsì àwọn tó kù díẹ̀ káàtó tó ń fi wọnú Islam. Irú èmi ń sìn ìwòsàn nínú ẹ̀ ó pẹ̀lú táwa fi ń ṣe dáwà. Nígbà táwọn èèyàn rí àwọn nǹkan tá a perform, wọ́n yí padà náà àwọn gba Islam gbà. Ṣẹ́rù nǹkan báyìí wà ní Islam. So ìwọ mọ̀ ń pa Bible comparative, ìwọ náà ń ṣe kan nìyẹn. Ìwọ lè bọ́ síta gbangba kó ṣe wáàsí kó ṣàtúnṣe, àwọn èèyàn á kọ́ ṣe dáadáa lára ẹ̀. Ìwọ náà mọ̀ kan nìyẹn. Ṣíṣe ká máa rí àwa nìkan bí ẹni tó dáa pé tí àwa nìkan tó jẹ́ pé súnà ni gbogbo wa náà ń ṣe, ká pé àṣẹ súnà tiẹ̀ ló ń fẹ́ ká ṣe, súnà tiẹ̀ nìyẹn kì í ṣe súnà ànábì. Súnà ànábì ni ká wá ìrẹ́pọ̀ láàrin ara wa. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ẹ gbá okùn Ọlọ́run mú, ẹ má ṣòǹpinya. Bẹ́ẹ̀ nìkan bá dẹ̀ lóun fẹ́ ya wèrè, ẹ lọ fẹjọ́ ẹ̀sùn nílé ẹjọ́, ẹ náwó lé lórí, ẹ fi làkàlàkà. Ẹ jẹ́ kó mọ̀ pé ilé ayé kò rí bẹ́ẹ̀. A máa gbélé ayé pẹ̀lú bẹ̀rù ni, pẹ̀lú mọ̀wọ́n ara. Bọ́ba àlú bá kọjá àyè wọn ò gbé. Kò sẹ́ni tó lè kọjá àyè tí wọn ò ní gbé. Kí ọkú mọ̀wọ́n rẹ̀. Ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní ẹjọ́ mẹ́ta. Odidi ọba àlú wọ́n rún mẹ́wọ̀n. Ìwọ wá jókòó níbì kan, ó tan kámẹ́rà sójú, ó bẹ̀rẹ̀ sí láàlé gbogbo èèyàn, ó ń gbé fọ́tò èèyàn síta. Ó ń rúfin ni o, ọwọ́ ò tí ì bá ọ ni o, òfin ni. Ó ń bú yàn, ó gbé fọ́tò síta, ó ń bú. Tẹni tó ń bú yẹn tí ò bá ló lọ, àbí tí ò mòfin, àbí tí ò kákún lókù, ó ti jẹ̀bi o. Àfi tó bá ń yìn lókù, tó bá ń ṣàdúrà fún lókù, ó ń sọ̀rọ̀ tó against ní tó sọ, ó wá gbé fídíò rẹ̀ síta. Everybody free lábẹ́ òfin, o lè sọ ohun tó wù ẹ́, but kì í ṣe pé kó máa ba èèyàn ló kọjẹ́, kó wá gbé fọ́tò èèyàn síta kó máa bú. Ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wá o. Gbogbo àwọn tí wọ́n dúró gbẹ́ngbẹ́ng lórí òdodo tọ́dẹ̀ ń tẹ̀lé àwọn àgbàlagbà, mo kí wọn. Kódà Aláàjì Ṣákírù Ọ̀kanlọ́mọ, mo kí pípọ̀, Ọlọ́run bá ń ṣàlékún rẹ̀. Àfáà Dr. Alifulani, mo kí pípọ̀, Ọlọ́run bá ń ṣàlékún rẹ̀. Gbogbo àwọn tó ń gbìyànjú. Àfọ̀nkùránì, mo kí òun náà púpọ̀. So gbogbo àwọn ọmọ wa tó náà ń try bí Aníyèkáyé àti àfáà Sàádà àti tatúni àfáà tó wà ní London Suleiman Rọ́jí, gbogbo yín la kí o.
yóò máa júṣe fún yín o ẹ dákun gbogbo wa ẹ jẹ́ á tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ á tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọba aláàbò yóò máa dáàbò bò wá o àlùbáríkà ọlànàbí àmọ́mọ́ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn àfáà ṣéwà Habibullahi Ádámù Abdullahi Alọ́rí kò ní rẹ̀ yín láéláé ọlọ́run yóò bá mi ṣàlékún àlàáfíà àléfà bàbá alágbàjì ṣéwà Muhammadu Lawal Ọláyímíká mo kí yín púpọ̀ authentic àléfà ọlọ́run jẹ́ pẹ́ o ọlànàbí àmọ́mọ́ mo kí bàbá wa ṣé Abdulkadir tí wọ́n jẹ́ khalifa bàbá Kamaludin Aládàbí mo kí yín púpọ̀ àti gbogbo agboolé bàbá wa Àgbárígìdòmà gbogbo ẹni mo kí ilé Oǹkíjìpá mo kí gbogbo yín nílọrin torí mi náà mo nílé ńlọrin mo ní mọ́sálásí ńlọrin tá à ń kí jímọ̀ ńbẹ̀ so Ìlọrin náà ń gbogbo wa ó tẹ̀ jẹ́ sí pé ìyá wa ló tán ńbẹ̀ so adúpẹ́ fọlọ́hún ìlú bàbá mi náà nílùú Ìkọ̀tún ní Kwara ọlọ́mọdé ó bàjẹ́ o àlùbáríkà ọlànàbí Muhammad gbogbo olú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ó bàjẹ́ o àlùbáríkà ọlànàbí Muhammad bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin la hawla wala quwwata illa billah